ẹ wò wọ́n o, aṣọ sọ́jà ni wọ́n fi ń lu jìbìtì lẹ́kọ̀ọ́. Àwọn afurasí ọ̀daràn márùn-ún kan tí wọ́n ń wọ aṣọ sọ́jà láti máa fi lu àwọn aráàlú ní jìbìtì nípínlẹ̀ Èkó lọ́wọ́ àwọn aláṣẹ iléeṣẹ́ ológun orílẹ̀-èdè wa ẹ̀ka 9 Brigade nílùú Ìkẹjà nípínlẹ̀ Èkó ti tẹ̀ báyìí tí wọ́n sì ti fa gbogbo wọn lé àwọn ọlọ́pàá lọ́wọ́ lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 23 oṣù kẹsàn-án ọdún 2023 yìí kí wọ́n lè túbọ̀ ṣèwádìí wọn dáadáa kí wọ́n sì tún fojú wọn balẹ̀ ẹjọ́ lópin ìwádìí. Orúkọ àwọn afurasí márààrún tí ò kọ́ṣẹ́ ológun tí wọ́n fi ń ṣe bíi sọ́jà gidi ọ̀hún ni ọ̀gbẹ́ni Johnson Ayémobá, Samson Ọlámilékan, Mohammed Biliaminu, Abijọ Taofeek àti Adéwálé Quadri. Aláròyé gbọ́ pé ṣe làwọn sọ́jà ilẹ̀ wa kan ń lọ káàkiri àárín ìlú Èkó tí wọ́n sì ń fọwọ́ òfin mú àwọn afurasí ọ̀daràn náà níbikíbi tí wọ́n bá ti kẹ́fìn wọn. Lára àwọn agbègbè tí wọ́n ti rí àwọn eléyìí mú ni Òjòdú-Bẹ́gà, Ìkòròdú, Ọgbà àti Ìkẹjà. Alukoro iléeṣẹ́ ológun ẹ̀ka ti 9 Brigade Ọ̀gágun Augustine Kọ́láwọlé tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fáwọn oníròyìn sọ pé ó pẹ́ táwọn afurasí yìí ti ń faṣọ ológun ilẹ̀ wa lu àwọn aráàlú ní jìbìtì kó tó di pé ọwọ́ tẹ̀ wọ́n nídìí ìwàkiwà wọn ọ̀hún. Wọ́n bá aṣọ sọ́jà lọ́rùn Johnson Ayémobá ẹni ọdún 22 níbi tó ti ń ṣe bí ojúlówó sọ́jà láàrin ìlú. Nígbà tí wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wò dáadáa ṣe ló jẹ́wọ́ pé ọ̀rẹ́ òun kan ló fún òun láṣọ náà láti máa fi lu jìbìtì kiri gẹ́gẹ́ bí ọ̀gágun Kọ́láwọlé ṣe sọ. Wọ́n láfurasí náà tún jẹ́wọ́ pé àwọn ẹ̀ṣọ́ tó máa ń dúró lẹ́nu ọ̀nà àwọn bouncers láwọn òtẹ́ẹ̀lì ìgbàlódé gbogbo ni mí. Agbègbè bíi Lẹ́kì, Ìkẹjà àti Victoria Island ni mo sì ti máa ń ṣiṣẹ́ lọ́pọ̀ ìgbà. Ọ̀rẹ́ mi kan tá à ń pè ní Tiger ló fún mi ní yúnífọ́ọ̀mù sọ́jà yìí láti máa wọ̀ sọ́rùn. Nígbà táwọn sọ́jà tó mú mi rí mi, wọn kò bá aṣọ sọ́jà lọ́rùn mi rárá. Aṣọ ara lásán ni wọ́n bá lọ́rùn mi, ṣùgbọ́n wọ́n rí fọ́tò kan tí mo fi aṣọ sọ́jà yà lọ́wọ́ mi. Àkókò tí mò ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi kan ni mo ti faṣọ ọ̀hún ya fọ́tò, ó sì ti pẹ́ díẹ̀ sẹ́yìn báyìí. Bákan náà ni Ọlámilékan ní òun kàn máa ń wọ aṣọ sọ́jà òun ni láti fi tẹ̀lé àwọn tó ń fi mọ́tò kó ẹrù jáde kúrò nílùú Èkó lásán, àti pé Tiger tó fún Ayémobá láṣọ tiẹ̀ náà ló fóun ní aṣọ òun. Ọ̀gágun Kọ́láwọlé ní báyìí ìgbà gbogbo làwọn yóò máa lọ káàkiri àárín ìgboro ìlú láti máa fọwọ́ òfin mú àwọn ayédèrú sọ́jà tàbí àwọn tó ń lo àwọn ohun èlò iléeṣẹ́ ológun láti máa fi lu àwọn aráàlú ní jìbìtì. Bákan náà ló rọ àwọn aráàlú pé kí wọ́n tètè fi tó àwọn aláṣẹ ìjọba létí bí wọ́n bá rí ẹni tí iṣẹ́ ọwọ́ rẹ̀ kò mọ́ rárá. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.